Oníkúlápó ó ti lọ ọ̀run á dá fún ẹ o nǹkan tó bá ti jẹ̀dẹ́ àdórí ọ̀run kó bá wọn jẹ o ẹ̀jà fún wa o kí Yorùbá land kó lè di gbígbà o ibikíbi tó o bá wà Fẹlá Oníkúlápó ẹ̀jà fún Yorùbá nation kó lè di ṣíṣe o ní láìpẹ́ a máa lọ sí New York láti lọ ṣe rálì gbogbo ipá tàdà lè pè lọ́kùnrin lóbìnrin lọ́mọdé ní àgbà ẹ jẹ́ kí ẹsẹ̀ yín kó pé ẹnikẹ́ni kó má wà lẹ́yìn obìnrin àtọkùnrin ọmọdé àti àgbà ní diaspora mo fẹ́ kẹ́ ẹ máa dá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí ẹ máa dá síta lọ́hùn ire tó dẹ̀ jẹ́ pé o dẹ̀ mọ̀ mo máa ń sọ yẹn síwájú ìwọ tó dẹ̀ jẹ́ pé o mọ̀ tó dẹ̀ jẹ́ pé o mọ̀. Hello mo wà ní program bẹ́ẹ̀ wà. Mo wà ní program okay so lórí ọ̀rọ̀ tí mo ń sọ fún yín Yorùbá land Yorùbá nation mo ti sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wípé mo jẹ́ èèyàn kan bó ṣe mo dá tó ìwà mi dá gan o àmọ́ ẹni tó bá sọ wípé bóyá pé òun máa try mi máa make sure wípé ilé àtọ̀nà ẹ̀ máa make sure pé máa bàjẹ́ fún ṣáàní mi ò dẹ̀ kí fi ṣeré mo máa ń sọ nítorí pé ẹni tó bá fẹ́ máa bá jà ẹ máa bá jà lẹ́ẹ̀kan nítorí pé ẹlòmíì máa sọ pé mo fẹ́ bá yàn jà mo fẹ́ bá ẹ jà mo fẹ́ bá ẹ jà àmọ́ ó dẹ̀ ti fi ẹ ṣeré èmi tí bá máa bá èèyàn jà máa bá ẹ jà lẹ́ẹ̀kan máa dẹ̀ fi ẹ sílẹ̀ tó máa wà nínú ìwàhálà tó wà àkọ́kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín tó wà very important ẹ̀yin ohun tó dẹ̀ jẹ́ wípé ẹ láìkì láti máa flag mo ń bẹ̀ yín ní àkókò yìí ni o ẹ má flag yẹ o mo máa ń sọ fún yín Ọlọ́run mo máa ń sọ fún yín wípé kẹ́ má flag ẹ lè máa lọ flag program ẹlòmíì àmọ́ tó bá flag program tèmi o ọmọ ẹ ìyàwó ẹ ọkọ pàápàá bí ẹnikẹ́ni ò bá bí flag yẹ ikú òjijì máa pa yín ni àìsàn tó lè jẹ́ pé kò ní gbóògùn òun ló máa dé ọ̀dọ̀ yín ẹ má flag program tèmi ẹ make sure kẹ́ má flag yẹ because tó bá flag yẹ ikú òjijì máa bá ẹ àìsàn máa bá ẹ àìríjẹ máa bá ẹ àìríná bá ẹ gbogbo ibikíbi tó bá wà ò ní gbà yìí má flag program mi ẹ fi mi sílẹ̀ kónkóló jábele kí oníkálukú kó máa ṣe tiẹ̀ kí èmi náà ṣe tèmi nítorí pé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ilé ayé la fi pàdé ara wa tí ẹ bá ń gbọ́ àwọn program lóríṣiríṣi ẹ rí pé èlòmíì pàápàá láti Kútọ̀run lánàá mo lọ gbọ́ program yẹn ó sọ̀rọ̀ níbẹ̀ ó sọ̀rọ̀ èmi gan fúnra mi náà pàápàá bọ̀ wá wò pé mo ní ọkùnrin yìí ó ṣe ọmọ Kútọ̀run mo ní ọkùnrin yìí ó ṣe ọmọ Kútọ̀run tó bá jẹ́ pé ọmọ Kútọ̀run nìyẹn ọ̀rọ̀ yẹn báyìí mi náà mo gbọ́ báyìí mo ní wow. So a lot of people they love Chief Sunday Igboho ẹlòmíì love ẹ tó lè jẹ́ pé ó lè kú nítorí ẹ ẹlòmíì ó lè kú nítorí Sunday Igboho Sunday Igboho ó ti dá wàhálà lẹ̀ ní gbòòrò ọkùnrin ò lè súnmọ́ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni ìyàwó náà pàápàá kò gbà kí ọkọ kó súnmọ́ òun wàhálà tó dálẹ̀ ni mo ń sọ fún yẹn o
wàhálà tó dálẹ̀ òun ni mo sọ fún yẹn ó dá wàhálà ńlẹ̀ tó dẹ̀ jẹ́ wípé èlòmíì pàápàá báyìí mi ò mọ̀ bó ṣe lè wà nítorí pé èlòmíì pàápàá tó bá gbọ́ orúkọ Sunday Igboho wọ́n máa dàbí pé ṣé ènìyàn ni ṣá àbí àkàndá èèyàn ni mo dẹ̀ sọ fún un pé èèyàn ni o Ọlọ́run ló dá a ó dẹ̀ jẹ́ ènìyàn tó láìkì àwọn ọmọ ẹ̀ ó láìkì ìlú ẹ̀ ó gbà tìlú ẹ̀ ó lè kú torí ìlú ẹ̀ ó lè jẹ́ wípé gbogbo ohunkóhun tí èlòmíì bá ń ṣe pàápàá báyìí Sunday Igboho ó gbà wípé kàkà wípé bóyá pé kí n fi ìlú mi pàápàá báyìí pé kí n fi sílẹ̀ mi ò lè fi ìlú mi lẹ̀ akọrin èèyàn ló sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ akọrin èèyàn ló sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ yín báyìí mi náà mo gbọ́ ìwárìrì ó mú mi ohun tó mú mi tí mò ń jáde tí mò ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí òun nìyẹn àwọn tó mọ̀ra wípé international olè ni wọ́n mọ̀ra wọn máa dẹ̀ kà fún yín lónìí àwọn international olè mo gbọ́ fídíò kan tí obìnrin kan báyìí sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sí Haúsá ó tún sọ̀rọ̀ sí Yorùbá ó sọ̀rọ̀ sí English ó ní Buhari let me give you advice if you like take that advice wo ló sọ ó ní gbogbo owó tí ẹ máa lọ yá tí ẹ bá yá owó yẹn pàápàá báyìí ẹ máa jọ ná ní ara yín ẹ jẹ́ kí citizen ìlú yìí kó ní ìsinmi ó ní advice ni pé ẹ nídìí láti yá owó kankan mọ́ ó ní ẹ jẹ́ ká ta Nàìjíríà fún China ó ní ká gbé Nàìjíríà ká tà fún China tá bá ta Nàìjíríà fún China owó yẹn tó lè jẹ́ pé ẹ fẹ́ gbà ẹ kúkú pín fún gbogbo citizen Nàìjíríà shame obìnrin ló sọ̀rọ̀ yẹn o kì í ṣọkùnrin o tó bá jẹ́ pé ọkùnrin ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n lè sọ pé politician ni wọ́n lè sọ pé bẹ́ẹ̀ ó ti gbà kan lọ́wọ́ ẹlòmíì obìnrin ló sọ bẹ́ẹ̀ o ó ní ẹ jẹ́ ká kú gbé Nàìjíríà ká lọ tà fún àwọn China ẹ má lọ yá owó mọ́ nítorí pé owó yẹn náà pàápàá tẹ́ bá ya ara yín lè máa ń kówó yẹn tó máa ná láàrin ara ẹ máa ń pín nítorí pé ẹ ti mọ̀ wípé òkè o màálù kan wà níbi kan ẹ jẹ́ ká gbé ká lọ tà sí China àbí ká lọ yáwó ẹ China ó ní irọ́ tẹ̀ máa lọ ń pa ń bẹ̀ tẹ̀ máa yá owó yẹn létà tẹ̀ bá ti yá owó yẹn tán ẹ tún pín láàrin ara yín ẹ fi túlù yẹn ẹ fi tún ṣe. So you people, you are international thief. Bí ẹnikẹ́ni ò bá sọ fún pé you are international thief, I tell you, say you people, you are international thief. That international thief, máa kà gbogbo ẹ̀ máa kà fún yín lónìí. You are international thief. Bí èèyàn kankan bá dìde tó bá sọ pé òun máa jẹ́ èèyàn kẹ̀sẹ̀ àwa ọ̀nà kẹ́ẹ̀pá ṣáà ni nítorí bó fẹ́ gbé àwọn èèyàn kúrò ní oko ẹrú nígbà tó fẹ́ gbé wọn kúrò ní oko ẹrú nítorí pé tó wá kó wọn kúrò ní oko ẹrú ẹ ní rí owó yá mọ́ owó tí ẹ ń rí jí yẹn báyìí ẹ ní rí jí mọ́ nítorí pé ó fẹ́ kó àwọn èèyàn ẹ kúrò ní oko ẹrú wow inú yóò dẹ̀ dùn sí inú yóò ní dùn sí nítorí pé ẹ ti jẹ́ ọ̀tá ajé. You people, you are international thief. Number one, international thief. Let me tell you right now. Number one, Obasanjo is the international thief. Ó dẹ̀ pín nínú Yorùbá tó ń tà ó pín nínú ẹ̀ ó pín nínú owó yẹn. International thief ni. International thief.
àwọn tó lè tó jẹ́ international thief lẹ́yìn ẹnu màá sọ̀rọ̀ wọn fún yín o àwọn tó jẹ́ ìlòmíì international thief tó múra ẹ̀ Turumbu on international thief again. Let me tell you, international thief and the local thief. International thief and the local thief. Ìkẹta ni ọmọ àlè tó gbé láti Niger. Òun ni mo máa ń ro ọ̀rọ̀ yẹn báyìí orí máa ń fọ́ mi. International team mi no máa gbé síwájú pé kó lọ jalè ó ní Buhari is the international thief òun ló máa ń lọ láti lọ yá owó ó dẹ̀ mọ àwọn tó lè jẹ́ pé máa gbé síwájú ó dẹ̀ mọ pé owó yẹn wọn ò ní fi tú ìlú yẹn ṣe o mo ní ẹ̀ máa dáta ẹ̀ máa lọ́ọ̀fù ẹ̀ kẹ́dẹ̀ máa láìkì ẹ̀ máa lọ́ọ̀fù ẹ̀ kẹ́ máa láìkì ẹ̀ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run ẹ máa love ẹ kẹ́rẹ́ máa like ẹ à ń gbọ́ yín o yes ọ̀gá. ẹ wo ilé tó mú alálẹ̀ yìí ilé ni ó tó kú ga o. àpótí ilé tó mú wáyé ó ga o. ṣe rí Ọlọ́run kó ṣàánú ẹni tó sọ̀rọ̀ wípé kọ́ lọ ta Nàìjíríà fún China ọ̀rọ̀ òun tọ̀rọ̀ ló sọ nítorí pé kí ni mo wà níbi kan ni mo program lọ́wọ́ jẹ́rí nígbà tí àwọn ẹ̀ẹ́nẹ́ lọ gba owó gbogbo àwọn ọ̀nà gbogbo ẹ̀rí jàkújàkú kò sí tó dáa ẹ̀dẹ̀ mú yẹn ẹ̀dẹ̀ pásàpọ̀ abẹ́ ara yín ẹ̀dẹ̀ mú yẹn ẹ̀dẹ̀ tún àwọn láìpẹ́ àwọn kan ti ń ṣe àwọn tí wọ́n yẹ kẹ́ náwó ẹ̀ lórí bẹ́ẹ̀ náwó ẹ̀ lé wọn lórí. ẹ ló sà. mo gbọ́ yìí. ṣé ẹni tó sọ̀rọ̀ pé kọ́ lọ ta Nàìjíríà fún China kó parọ́ ẹ wo odidi èèyàn odidi èèyàn jífọ́ lè wo tó dìde ń gbọ́ǹkẹ́ àpáwò ni ẹ̀ṣẹ̀ wọn máa mú àwọn ọmọ ìyá tó ẹni tó wá sáré pé ikọ̀ inú kò rí pé ẹni ọ̀rẹ́ rẹ̀ tó wá ń dìtẹ̀. ọmọ àdìsẹ yẹ kọ́ máa wọ́ọ̀rì wọ́n á gbà. àti kúrò ń gbà wá ẹ wo ibi kan ní mo wà báyìí mo yẹ nàìjíríà náà ni mo wà ibi kan ní mo wà báyìí mo yẹ báyìí lọ ṣé ẹni ọ̀nà ìlú yẹn láti bí orúkọ gbogbo ẹ̀ láti rí ọ̀nà ìlú yẹn láti ibi tí mo ti tọ̀ tí débi tí mo fi dénú fún yẹn ọ̀nà yẹn ò dáa rárá. mọ́tò iṣẹ́ ni mọ́tò rí sínú omi lẹ́nu. wọ́n ní ẹwùrán wọ́n dẹ̀ gbowó wọ́n náà lọ yá kíní kan ní China wọ́n náà kò ní pa ní China ibi wọn bẹ́ẹ̀ ta Nàìjíríà fún China gan-an China ti ra Nàìjíríà rẹ̀ nítorí gbèsè tó wà nílẹ̀ fún wọn gan iṣẹ́ kékeré gbèsè tó wà nílẹ̀ fún wọn iṣẹ́ kékeré tó ẹ ti gbẹ yáwó ẹ bá náà yáwó wọn ní ọjà gbàgbọ́ wọn náà yá kíní kan ẹ máa gbọ́ bílíbílí ni bílíbílí mílíọ̀nù lọ́wọ́ ibi tó lè wọlé yìí àjọmọ́ tí bílíbílí wọlé fún ọkọ̀ síta ní wọn tí wọ́n ń ṣe ní Nàìjíríà yìí ẹ tún káwọn ọkọ̀ síta àwọn ọlọ́kadà tí wọ́n fún àwọn jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n rán mánéjì ara wọn tó ń jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ tún máa jáwèé fún wọn ẹ máa jáwèé 1,002 pé èlò ni wọ́n ń pa gan-an èlò ó dáa onímọ́tò ẹ wá kó ìnira ẹkú bá gbogbo àwọn mẹ̀kúnnù tán rárá ẹ̀yìn tẹ̀ lọ́jà bílíbílí ẹ̀jẹ̀ ń ná. ọmọ pé owó kékèké ò káwọn lẹ́nu mọ́ billions trillion. ìjọba orí burúkú tí wọ́n ń ṣe tó ń bá wọn ṣèjọba wọ́n ṣe ìjọba kan ìjọba orí burúkú ìjọba tí wọ́n ṣe. talẹ̀ ní tán pè lálábàárín tó ládùn sẹ́yìn lọ́dọ̀ mi ọjọ́ àríbìnibí ń wọlé Èdùmàrè pín wa níyà. Tàlẹ́ni tó ń pè lálábàárín tó lé àdùn sẹ́yìn lọ́dọ̀ mi lọ́jọ́ àríbìnibí ń wọlé Èdùmàrè pín wa níyàwó Olúwa pín wọn níyà ní àṣẹ Ọlọ́run gbogbo ẹni tó lé àdùn sẹ́yìn sí tó lé àdùn kúrò ní Nàìjíríà yẹn tó lé sẹ́yìn kúrò ní àwọn Yorùbá land Olúwa ẹ pín wọn níyà ní àṣẹ Ọlọ́run bàbá ẹ pín wọn níyà kí Olúwa kó da èdè wọn rú wo màá tún bá ìsọ̀rọ̀ ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run
rush ni ká máa kó jẹ lónìí now mo bá ń sọ̀rọ̀ mo ní tàdútínú international thief tẹ́ ẹ mọ̀ international thief míì tí mo sọ òun ni Ahmed Tinubu international and the local ni wípé kó tún máa ta àwọn èèyàn tó wà nílùú ẹ̀ kó tún ta fún Nàìjíríà ẹgbẹ́ wọn tí ó mọ̀ kó ti gbé gbogbo Nàìjíríà tó ti lọ tà sí China nígbà tó ń gbé gbogbo Nàìjíríà tà sí China òun náà tún wà ń bẹ̀ ó dàbí ẹ̀bá ọ̀nà mi ò mọ̀déwé tí màá fi pújẹ pápá òun náà tún wà ní àárín wọn ń bẹ̀ ó wá ń gbé ara wọn wípé òkè náà ẹ̀kẹ́ o àti ta gbogbo ẹ̀ fún China o àmọ́ nísìnyí o ẹ jẹ́ ká gbé ìtókù náà ká tún lọ tà fún Buhari ó tún lọ gbé ìtókò ta fún Buhari owó yẹn ni òun máa ń gbà ẹ mọye owó tó dẹ̀ jẹ́ pé ó máa ń gbà ní àárín oṣù billions ni òun ló gbà láàárín oṣù kò dẹ̀ tó o síbẹ̀síbẹ̀ ó ní òun fẹ́ jẹ́ president 2023 ọlọ́run ò ní fún ẹ ṣe ọlọ́run ò ní fún ẹ ṣe o bí o bá gbé kò ní tóra wọn èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ you are original thief international thief mo sọ bẹ́ẹ̀ fún ẹ mi ò lè parọ́ fún ẹ mi ò tí parí lórí ọ̀rọ̀ ẹ o now mo wá sí ọ̀dọ̀ Buhari gbogbo àwọn ọmọ tí ẹ bí bẹ̀rẹ̀ láti Jonathan bẹ̀rẹ̀ láti kéde kan tí ẹ bí tó wà ní Nàìjíríà yẹn àdúgbò bí tó ń gbé ṣé iná bẹ̀ ọ́ máa mú lọ jẹnẹrétọ̀ pàápàá báyìí tó wà ní àdúgbò wọn tí iná bá ti ṣẹ́jú jẹnẹrétọ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ ni ẹjọ́ ẹ lọ sí channel mi Ọ̀nà Àrà Foundation channel ẹ lọ síbẹ̀ Ọ̀nà Àrà Foundation channel ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe ẹjọ́ ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe Ọlọ́run á fún yín ṣe ẹjọ́ ire tó lè jẹ́ pé àkọ́kọ́ tó wá láti pàdé mi rèé ẹ lọ sí channel yẹn kẹ́ lọ subscribe Ọ̀nà Àrà Paris channel ẹ lọ síbẹ̀ ẹ ti rí ẹ subscribe tí n bá drop new film ẹ máa tètè rí alert ẹ máa gbọ́ mi o Buhari bó ṣe wà ń bẹ̀ yẹn ọmọ ẹ ń ṣe ìyàwó iPhone let me tell you this is the iPhone 12 Pro Max iPhone 12 Pro Max ẹ gbọ́ mi dáadáa o iPhone 12 Pro Max ni mo fi hàn yín yẹn o òní iPhone 12 Pro Max is a 556 gigabytes bó ṣe ń tà more than 1,800 or 1,700 and something báwo ló ń ṣe pín owó ẹ̀ ní wípé ó ń pín lóṣù tá à ń san ó ń pín lóṣù tí àwa ń san èlòmídẹ̀ lówó yẹn tó rà kìí ṣe ẹyọ kan kìí ṣe méjì tó rà tó lọ fi fún ọmọ Buhari tó ṣe ìyàwó wípé fóònù tó máa lò nìyẹn o kìí dẹ̀ ṣe fóònù kankan o iPad náà wà pẹ̀lú ẹ bẹ́ẹ̀ àwé ìwà àti bàbá ẹ ní ṣoríire ìwà àti bàbá ẹ ní ṣoríire marriage yẹn kò ní dalẹ̀ gbàbẹ́ nítorí pé ẹ ń fìbí pa àwọn tó rẹ̀ yìí pé bí ń pa ẹ̀dẹ̀ ní owó yẹn lọ́wọ́ tí ẹ sọ̀rọ̀ díẹ̀ ẹ wo jẹ́ẹ̀tì tó wà ní àdúgbò yẹn ní ọjọ́ tó rẹ̀ yẹ kó sọ fún ṣe ìyàwó PDP àbí PDC àbí báwọn náà pé gbogbo wọn wọn kóra wọn jọ pẹ̀lú jet tó ń lọ kó lọ síbẹ̀ pẹ̀lú márèjì yẹn ọmọ ẹyọ kan ni o èlòmíì pàápàá tó ọmọ ẹ bá fẹ́ ṣe márèjì pàápàá báyìí tipa ló máa rí èèyàn mẹ́ta ń bẹ̀ ló máa rí èèyàn mẹ́ta ń bẹ̀ tó bá rí èèyàn mẹ́ta pàápàá ń bẹ̀ kí èèyàn kan Ọlọ́run bùkún fún láti náwó báyìí wọn á wá díẹ̀ wọn á mú aníbòrò tí lówó bọ́tẹ̀ ẹ̀yìn dẹ̀ ní owó tẹ̀ ẹ̀ ná fún àwọn ọmọ yín tí ẹ̀ ń tọ́jú wọn tó ń gbé nígbé àlàáfíà tó ń gbé ìgbé tó dáa ẹ̀ ní jèrè àwọn ọmọ yín Ọlọ́run ẹ̀ ní jèrè wọn ní àṣẹ Ọlọ́run ẹ̀ ní jèrè wọn o ẹ̀ ní jèrè ọmọ yín láíláí ẹ̀ ní jèrè ẹ̀ bí gbogbo ni ọba ń jèrè ọmọ àbí tó bá ń jẹun ọmọ nígbà tó máa tó àsìkò tẹ̀ yín máa jẹun ọmọ yín sẹ́ẹ̀ Ọlọ́run Olúwa á fi kú pa yín dànù because ẹ ṣe èèyàn dáadáa èèyàn burúkú ni yín akótilétà
agbélẹ̀ ìlú bàbá yín kó lọ tà fún àlejò níta. So obìnrin tó lè jẹ́ pé sọ̀rọ̀ yẹn báyìí mo kí ẹ gan wípé kó ń gbé ìlú yẹn lọ tà fún China, kó ń gbé owó yẹn kó ń pín fún citizen for Nigeria. Lóòótọ́ ni òun ló máa pay jù, nítorí pé tí o bá ṣe bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ jẹ́ pé ohun kan tó ń ṣe yẹn báyìí àìmọye ẹlòmíì tó wà ní diaspora yẹn tó struggle bàjẹ́, ẹlòmíì wà ní diaspora yẹn ó struggle yẹn máa pọ̀, kò mọ nǹkan tó lè ṣe, kò dẹ̀ mọ ibi tó máa gbà láti tíìfù láti jalè pàápàá. But ẹ̀yin báyìí ẹ mọ ọgbọ́n tẹ́ máa fi ṣe, mo ní nǹkan báyìí tí mo fẹ́ ta ní Nàìjíríà, gbogbo epo Nàìjíríà lẹ ti gbé tọrẹ tán, ẹ ti fi tà tán, ẹ ti fi gba owó tó lè jẹ́ pé ẹ ní àṣẹ lórí nǹkan tẹ́ ẹ ní nílùú yẹn ní àṣẹ, kò ní dáa fún gbogbo pátápátá. Ọlọ́run, Ọbásanjọ́, Buhari, Tinubu, Sanwó-Olú, báwo ló ń gbòkúrẹ́ olórí burúkú gbogbo kò ní dáa fún yín. Ayé máa ní lára, gbogbo àgbáyé máa ní lára, ọmọdé máa ní lára, àgbà máa ní lára, ẹ ní ṣoríire láyé yín mọ́. Oríire tẹ́ ẹ fẹ́ ṣe ẹ ti ṣe ìjókòó bá ìyà ló kù fún yín, wọ́n máa dé pampasì fún ní ọjọ́ ayé yín ni. Ọlọ́run, ẹ máa tọ̀ lé ni, ẹ máa yàgbẹ́ sára. Ọlọ́run, òótọ́ ni mo sọ because ẹ ṣe kan tó dáa fún citizen ìlú yẹn. Ẹ lọ sí ìlú mi náà, ẹ lọ sí ìlú bíi tẹ́ máa ń lọ, tẹ́ máa lọ ń jalè, tẹ́ máa lọ ń jí owó. Ẹ lọ síbẹ̀ kó lọ wo bó ṣe ń tọ́jú citizen wọn. Ẹ lọ síbẹ̀ kó lọ wo bó ṣe ń tọ́jú citizen wọn, ẹ débẹ̀ kẹ́ lọ wò ó. Tẹ́ bá síkì pàápàá bá ẹ ní hospital, ẹ lọ sí ìlú mi lọ tọ́jú ara yín ni. Ẹ̀yin olórí burúkú wọ̀nyí ẹ dẹ̀ ní owó yẹn, ó wà lọ́wọ́ ẹ tọ́jú ẹ̀. Ẹ mọ nǹkan tẹ́ fi ń ṣe, ẹ ń ṣe agbájúmọ̀, ẹ ń dé agbádá kiri, agbára yẹn máa jóná mọ́ yín. Agbádá olè tẹ́ máa ń de yẹn ó máa jóná mọ́ yín. Ọlọ́run, agbára yẹn sẹ́ Ọlọ́run, bó jẹ́ white ilẹ̀ wọ́ ni Ọlọ́run á yí padà sí dúdú, kó jẹ́ dúdú mo ní ẹ ní ṣoríire. Ọlọ́run, ẹ gbà bẹ́ẹ̀, ẹ ní ṣoríire because ẹ ní ìlú yẹn, ẹ ní lára, ẹ ní ọmọdé lára, ẹ ní àgbà lára. Tó bá pe anybody ní Nàìjíríà sí the next day tó máa béèrè lọ́wọ́ ẹ báyìí pé ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́, ẹ ṣàánú fún mi, ohun kan tí mò ń béèrè mi ò béèrè púpọ̀, kó jẹ́ díẹ̀ ni kó fún mi. ẹ fi bí pa ọmọ ìlú yẹn ni, ẹ dẹ̀ gbádùn. Pásítọ̀ mi wà nínú wọn tó lè jẹ́ pé ó jẹ́ politician tó wà nínú wọn tó lè jẹ́ pé nǹkan burúkú yẹn ó ń ṣe, ó dẹ̀ rí wọn ò lẹ́nu láti sọ rárá nítorí pé wọ́n ti jẹ ní màdàrú, wọ́n ti jẹ dodo, wọn ò lè sọ òdodo mọ́. That's very wrong, very wrong. Ẹ lè torí pé ẹ máa lówó lọ́wọ́ kí ayé lómi máa bàjẹ́ lọ. Àwọn tó ń pa yẹn pàápàá báyìí pásítọ̀ mélòó tó bá pa ọmọ ojú ẹ̀ mẹ́rin àbí márùn-ún, àbí pásítọ̀ ìpápá ń kìnnáàpù àbí ń kìnnáàpù ìyàwó ẹ̀ tó ń gbé lọ, ẹ mọ̀ wípé nǹkan míì wà nílùú yẹn náà. N ò lè gbà lẹ́lẹ̀ mọ́, private jet náà ní òkè náà ń gbà. Ayé máa ní gbogbo lára o because you people don't do well at all. You don't do well. Make sure do well. Make sure do well. Hello. Hello, Daddy. Yeah. Hello, Daddy. Hello. Èmi ni ọmọ yìí ti dé, ó fẹ́ bá yín sọ. Ẹ jọ̀ọ́ mo wà lórí program, ṣé máa pè mí padà later. Okay. Ṣé rí lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, oko ọ̀rọ̀ tí mò ń sọ yìí àti ọ̀rọ̀ tí mò ń sọ, ó jẹ́ kí ẹ máa try láti mọ ṣé rí ẹ mọ̀ tó ṣẹlẹ̀ wàláhì tí ẹ bá jẹ́ pé mo jẹ́ nìkan tó lọ yìí pé mo wà nílùú yẹn, plan tí màá ṣe fún yín, màá try kí ló jẹ́ pé gbogbo ẹni tẹ́ ẹ̀ travel yẹn míì wà tí ò ní private jet tó ń travel náà, wọ́n á ti gbé yín sí plane bó ṣe máa travel yẹn kán lọ gbé jù sínú òkun pupa àbí kó lọ gbé dà sínú ọ̀sà kí ẹja kó jẹ́ ṣáàkì kó gbé mì because you people no do well. Wọ́n kàn pé ní àbí tí wọ́n bá fẹ́ dìbò ẹ̀ máa jáde, ẹgbẹ́ rẹ̀ ṣe ẹgbẹ́ ẹ̀wà, ẹgbẹ́ aṣọ àlùkù, ẹgbẹ́ kankan ẹ lọ tọrọ fún àwọn ọmọ wọn yẹn, wọ́n á gbà lágbájá ló lè ṣe, tàmẹ̀dù ló lè ṣe, bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ẹ kọjú jà sí wọn ni, ẹ kọjú jà sí wọn. Kò ṣe tó dáa o, òtítọ́ ni mo sọ fún yín, kì í ṣe tó dáa, kò sunwọ̀n. Náà ohun tí mò ń sọ wọ̀nyí
òun ló mú Sunday Igboho. Okay now mo gbọ́ àwọn kìnnì kan ẹ̀bá ọ̀nà korúkọ ẹ̀ náà mo gbọ́ àwọn audio kan tó lè jẹ́ pé wọ́n sẹ́ndì ẹ̀ káàkiri ìṣẹ́dí ohun tí ẹ̀rù máa ń bà mí nígbà mí nìyẹn èlòmíì tó bá pè é ẹ lè pè pé èèyàn mi ni á dẹ̀ gbọ́rọ̀ ẹ̀ báyìí á rìkọ́dù ẹ̀ á máa sẹ́ndì ẹ̀ káàkiri because wọ́n máa ṣe láì jẹ́ pé bóyá ó dẹ̀ jẹ́ nǹkan tó dẹ̀ jẹ́ pé kò mi ò fi bẹ́ẹ̀ láìkì àwọn èèyàn kó máa pè mí kí n máa gbé fóònù ẹ̀ lómi pàápàá báyìí ó lè pè mí kí n gbé kó lọ sórí voice message. Sunday Igboho tó dẹ̀ jẹ́ pé àwọn míì wọ́n sọ pé mo fẹ́ bá sọ̀rọ̀ mo fẹ́ bá sọ̀rọ̀ èlòmíì pàápàá báyìí bó ṣe bá sọ̀rọ̀ báyìí iná náà ó dàbí pé ẹni tó wà lẹ́yìn ògiri lọ́hùn àwọn tó wà bí òmò plan ẹ̀ mọ plan ẹ̀ níjọ́ tó obìnrin bá bímọ kọ́ ló máa ń tó lóyún kọ́ ló máa ń bí níjọ́ tó obìnrin bá lóyún kọ́ ló máa ń bí ẹ máa try kó dẹ̀ jẹ́ pé nǹkan míì ká máa keep ẹ̀ kó dẹ̀ jẹ́ pé èlòmíì pàápàá báyìí kó má rí wípé òkè ọjọ́ báyìí nǹkan báyìí náà fẹ́ ṣe ẹ jẹ́ ká gbàbẹ̀ lọ mú ẹ wo Kánù náà nígbà tó máa mú Kánù mo rò pé bọ̀ láti London ni airport kọ́ ló ń ti mú ọ́n mú ní airport ni lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí wọ́n lè ṣe kí ni àwọn Interpol wọ́n dẹ̀ fún ní abẹ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ airport yẹn ó wá dọ̀dẹ̀ wọ́n jù sí plane wọ́n gbé lọ. Gbogbo èèyàn ló mọ̀ pé Sunday Ọlọ́run fún ní agbára ó lè gbàrà ẹlẹ̀ àbí ó lè jà bọ́tí ọkùnrin yẹn ò jà náà ó mọ̀ wípé tó ń bá jà àwọn ọmọ tó ń mú lọ́yẹ̀ tó ń gbé lọ yẹn wọ́n á pa ọmọ yẹn sínú ilé yẹn wọ́n á pa gbogbo wọn dànù. Ọlọ́run kan lo Lady K Ọlọ́run lò ó ní ọjọ́ yẹn Lady K Ọlọ́run ti fi àlá ìpapọ̀ ti fi hàn Ọlọ́run lò ó òun ló tú àṣírí yẹn bí ò bá jẹ́ pé Lady K ni let me tell you something àwọn rabi èrè débẹ̀ kó lọ dùnà sílé yẹn kó jó gbogbo wọn dànù wọn níbi tó ti wá nobody know because apààyàn ni wọn láàgì láti pààyàn ok Sunday Igboho ní ọjọ́ iná pàápàá báyìí tó sọ pé òun fẹ́ jà Sunday Igboho lè jà náà ó lè bá wọn jà débi ikú ó lè ṣe nǹkan tó lè ṣe ó lè ṣe everything but tó bá ṣe àwọn ọmọ tó wà ń bẹ̀ ńkọ́ kò ní agbára tí Sunday ní mo ní ẹ máa share ẹ dẹ̀ máa love ẹ máa love kẹ́ máa dá ta fún mi nítorí pé agbára tọkùnrin ẹ ní let me tell you something agbára tó ní ó lè gbára ẹ lẹ̀ láì jẹ́ pé kí ẹnikẹ́ni kò ràn lọ́wọ́ àwọn ọ̀dẹ̀ míì tí ò mọ kankan ọ̀dẹ̀ tó lè jẹ́ pé atọrọjẹ ni wọ́n máa ń sọ̀rọ̀ pé agbára òní Sunday ní ọ̀dẹ̀ burúkú ni wọ́n wèrè tó lè jẹ́ pé ó yà ẹlòmíì yà wèrè tó lè jẹ́ pé ewèrè pàápàá bá ó kù kó bọ́ síta kó tó aṣọ kó bọ́ta ní hòhò ni pé agbára ò lóní tó lè gbó lè gbára ẹ̀ ok ọkùnrin báwo lè yí pé ọkùnrin ògbóni yẹn tó ń mú yẹn ok nínú mọ́tò ló wà náà tó bá jẹ́ wípé ọkùnrin yẹn tó bá máa mú tó òkè tó fò lọ tó disappear àwọn tó wà ní mọ́tò ẹjọ́ ìgbòho náà máa pa nítorí pé Nàìjíríà apààyàn ni wọ́n náà wọ́n apàdánù wọn ò nílò pé bóyá pé ó bímọ wọn ò dẹ̀ ní wò pàápàá pé bóyá pé ó jẹ́ èèyàn because the way you are. How? Hello? Hello, Daddy. Yeah. Ẹ káàsán sir. Ẹ káàsán o. Ìgbà tẹ́lẹ̀ kí n pè yín last time ó pè yín ẹ̀ gbé kọ́ mo níbi ẹ̀ busy ni. Mo busy mo dẹ̀ wà lórí show ṣé ń wò mí àbí ẹ̀ wò mí. Ṣé wàá lórí no àìbáyé mi ṣé wàá lórí show báyìí sí? Mo wà lórí show báyìí o. Okay lẹ́tà máa sọ̀rọ̀ gbà ẹ̀. Ẹ jẹ́ kí n sọ kòfin tí ọkùnrin bá fò lọ ní ọjọ́ yẹn tó bá kúrò ń bẹ̀ nínú mọ́tò yẹn wọ́n á pa gbogbo àwọn tó wà ní mọ́tò yẹn wọ́n á pa wọ́n dànù ni. Ó dúró náà òun ló ṣe ọwọ́ ẹ̀ báyìí pé ok ẹ gbé mi lọ. Akọrin èèyàn nìyẹn akọrin èèyàn òun nìyẹn. Ṣé ẹ rò pé Sunday Igboho lè gbàrà ẹ lẹ̀ ni ó lè gbàrà ẹ lẹ̀ he have the power ó ní agbára láti gba àmọ́ ẹ̀yin tó lè jẹ́ pé à ń tẹ̀lé tá a sọ pé Sunday Igboho ẹ má wà nínú ọkọ̀ kó máa gbàdúrà pé ọkọ̀ máa rí i bí ẹ bá láìkẹ́ ọkùnrin yẹn
ẹ jẹ́ ká bò ó ní àṣírí kí everything tí à ń gbàdúrà lé lórí kó bọ́ sí ìrọ̀rùn kí gbogbo aká jókòó ká ṣọpẹ́ lórí ẹ̀ wípé Ọlọ́run àkíláàsì ò máa ṣe fún wa o náà nísìnyí gbogbo àwọn èèyàn tó sọ pé ó fi sílẹ̀ ní Àbújá àwọn olókùn sí okùn àwọn lèrìké àbí lèrìké kọ́ lókùn bẹ́ẹ̀ àti ọkùnrin kan ní ariwo tá à ń pa tí àbá pariwo yẹn wọn ò ní fi wọn lẹ̀ apààyàn ni wọn ẹ̀mí èèyàn ò jọ wọn lójú àwọn ss wọn yẹn kò dẹ̀ ní dáa fún wọn Ọlọ́run kò ní dáa fún wọn sẹ́ẹ̀ kò ní sùn wọn ayé yìí ò ní rọrùn tẹ́ ẹ̀ bá kú pàápàá ò ní rí ọ̀run wọ̀ bí gbogbo ènìyàn bá ń lọ sí ọ̀run inú iná lẹ̀ máa lọ mo sọ ní ọjọ́ sí pé mo ní lónìí Monday ń sìn báyìí ó jẹ́ kí àwọn ọmọ méjì tó kù kẹ́ fi wọn sílẹ̀ kán lọ ní àlàáfíà ẹ fẹ́ ṣe náà you people like to threaten ẹ like láti máa threaten èèyàn ẹ lè ṣerú èdè yí ìlú ìbò náà gọ́ọ̀mẹ̀ntì jọ́ọ̀jì sọ̀rọ̀ wípé ẹ fi èèyàn lẹ̀ ẹ̀dẹ̀ ẹ fi méjì ẹ fi mẹ́ta méjì mẹ́ta ẹ fi lẹ̀ kò ní dáa fún yín kò ní dáa fún yín Ọlọ́run kò dẹ̀ ní dáa fún yín ni ẹ máa fi méjì mẹ́ta mẹ́rin kìíní kan kò ní dáa fún yín ayé yín máa nira Ọlọ́run ó tọ́ mọ̀ sọ fún yín nítorí pé ẹni tẹ́ ń pa yẹn kò jọ yín lójú wípé lóòótọ́ nǹkan báyìí kò jẹ́ ká ṣe DSS kò ní dáa fún yín sẹ́ Ọlọ́run ayé yín máa rún ni ó máa rún jẹ́gẹ́ bí gbá ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín because you people you are not a woman being if you are woman being you can't do that if you are woman being you can't catch people and they keep them and you can't release them and then nobody can say it government ìpàpà tó bá sọ ẹ máa sọ wípé ẹ máa threaten ẹ ní bó ṣe threaten adájọ́ yẹn ni ó já ni because ó ti ní ẹ̀mí láti lò ó já dànù ni ẹ̀yin lè threaten ẹ náà ẹ threaten ẹ ni kò ní dáa fún yín tó bá jẹ́ pé government ló rán iṣẹ́ àbí ẹ̀ ń ṣe ní àpò ara yín tó ti yàn síbẹ̀ pé kẹ́ máa lọ pa èèyàn ẹ̀dẹ̀ ní Boko Haram tó ń pa àwọn èèyàn yín bá ẹ̀ẹ́dẹ̀ lọ sínú forest láti lọ pa wọ́n àmọ́ ara ilẹ̀ tó máa ń kọjú ìjà sí kò ní dáa fún ẹ̀yin gbogbo ss wọ̀nyí kò ní dáa fún ẹ pẹ̀lú ìjọba tó gbé síbẹ̀ kẹ́ sọ pé kẹ́ máa ṣe kò ní sunwọ̀n ayé yín kò ní rọrùn fún yín ayé yín ò ní rọrùn gbogbo ibikíbi tẹ́ ẹ bá dé ẹ̀ẹ́dí gbà yìí ayé máa ní ìlara ni oúnjẹ tẹ́ ẹ bá ń jẹ ó máa ní ìlara ọ̀nà tó ń gbà ó máa ní ìlara èmi mo sọ bẹ́ẹ̀ fún yín o ẹ lè gbọ́ orúkọ mi kó lọ gbé sí airport káàkiri mi ò wá sí Nàìjíríà mo dẹ̀ mọ̀ gbà tí màá dé sí Nàìjíríà yẹn Yorùbá nation wọn á ti gbà á èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹni tó bá sọ pé Yorùbá nation wọn ò ní gbà á Ọlọ́run á gbẹ̀mí ẹ̀ ẹni tó bá sọ pé Yorùbá nation wọn ò ní gbà á Ọlọ́run á gbẹ̀mí ẹ̀ tó bá jẹun á lọ tọrọ mi nípò mi á fi ṣọwọ́ ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín Yorùbá nation it go stand ẹni tó bá sọ pé kò ní ṣe fún Ọlọ́run ayé máa ní ayé ẹ̀ pápá àti ìdílé ẹ̀ ó máa nira fún láti jẹun because you people you are evil ẹ rí àwọn olè tẹ́ ẹ̀ lè bá wọn ẹ̀ lè bú wọn náà international thief ẹ̀ rí wọn ẹ̀ lè bú wọn náà international thief ọmọ wáyé tí Ọbásanjọ́ nígbà kẹgbà Yorùbá nation àwọn ilẹ̀ tó lè jẹ́ pé òun fún lẹ́yìn lóyún ó bá lẹ̀sùn tílẹ̀ bímọ fún ni ṣé ó fún lẹ̀ lóyún ni gbogbo ilẹ̀ tó níyẹn báyìí ń bò ló ti rà kókó ní síjẹ kókó síta pé ilẹ̀ báyìí àwọn ni àwọn rà ó jẹ́ jọba for many years ìlú ọ̀nà tó lọ sí ìlú yín ẹ̀ lè túnṣe ẹ̀dẹ̀ lọ ń yáwó níta ẹ̀ máa lọ ń yáwó níta tẹ̀ sọ pé owó tí àyà ẹ̀ nídìí owó Nàìjíríà gbogbo gbani ibi máa ń pààyàn ọmọ Nàìjíríà tẹ́ ẹ̀ máa sọ pé ẹ fẹ́ lọ sí ìlú mi láti lọ yá owó tí ó mọ̀ pé owó gọ́ọ̀mẹ̀ntì ló fi ra onílẹ̀ yẹn owó gọ́ọ̀mẹ̀ntì kì í ṣe owó ẹ̀ iṣẹ́ wo ló ṣe tó lówó ẹ̀ fi rà ìwọ ẹlẹ́wọ̀n burúkú yìí ìwọ ẹlẹ́wọ̀n burúkú yìí ẹ̀rọ alẹ́ yẹn you sef you are original thief you are international thief armed robber
ẹni kankan ò lè sọ fún yín nítorí pé àwọn ọ̀dẹ̀ míì tó ń tẹ̀lé tó gbé ní bàbá o èmi náà gbé ní bàbá níjọ́ sí bọ́ọ̀lù pé o lè bí èmi ni o lè bí èmi láíláí o lè bí èmi o tó bẹ́ẹ̀ láti bí èmi o tó bẹ́ẹ̀ o kó ẹ pàápàá báyìí o lè bí èmi jáde láíláí àtọ́ òtọ́ ni mo sọ fún ẹ. If you people tell you truth, believe say we tell you truth. Tí a bá ń pè é pé bàbá pàápàá báyìí à ń pọ́n ilé tá à ń pè ní bàbá ni bàbá òṣì wo ló jẹ́ bàbá òṣì tó lè gbọ́n ó dààmú ọmọ ìlú yín ẹ lè jáde láti sọ̀rọ̀ mo ní ẹ máa lọ́ọ̀fù ẹ sẹ́ ẹ máa lọ́ọ̀fù ẹ kẹ́ máa dá ta lọ́hùn ẹ máa dá tọ́ jẹ́ kó lọ fara ẹ lọ sí YouTube channel mi ẹ lọ subscribe ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe because time coming màá máa ṣe direct lórí YouTube ni mi ò ní ṣe lórí Facebook mọ́ YouTube màá lọ ṣe straight kẹ́ máa lọ miss program mi òtọ́ ni mo sọ fún yín ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe ẹ̀tọ́ àwọn èèyàn míì tó lè jẹ́ pé olè ni wọ́n ó mọ̀ láti jalè pẹ́ẹ̀nì lásán ló fi jalè tó bá ti kọ̀wé yẹn tó fi ránṣẹ́ sí China báyìí China náà máa rò wípé lóòótọ́ ni because wọ́n ti parọ́ fún yín pé ẹni nǹkankan ó ní nǹkankan tó máa tà fún yín ẹ̀yin náà máa gbà pé òótọ́ ni irọ́ gbáà ni ọmọ ìlú yẹn náà ń tà fún yín ebi dẹ̀ ń pa wọ́n. Ọlọ́run á ṣe ìdájọ́ fún gbogbo yín ìdájọ́ yín Ọlọ́run á ṣe gbà bẹ́ẹ̀ ẹ máa jìyà ní ayé yìí ẹ jí máa di pampers sẹ́ Ọlọ́run ẹ jí máa di pampers gbà bẹ́ẹ̀ ẹ jí máa di pampers lẹ máa di kiri ẹ máa di pampers ni because ẹ dààmú ọmọ ìlú yẹn ẹ dààmú wọn ẹ dààmú ọmọdé ẹ dààmú àgbà gbogbo àwọn ọmọ tó kàwé kó jẹyàn gidi kó tọ́jú family wọn kó tọ́jú ẹbí wọn ó ń di yahoo sórí diaspora wọn mọ wọn lè lu bàbá wọn lè lu jìbìtì yes ẹlẹfà náà ẹ wo Yorùbá nation náà wọn ti create job wọn ti create nǹkan lóríṣiríṣi wọn ti create ẹ sílẹ̀ tó ń sọ pé Yorùbá nation lónìí báyìí ẹ̀rí iṣẹ́ báyìí ó máa pọ̀ ń ta ni ẹ ní rí àwọn ọmọ yẹn kó ṣe yahoo mọ́ o ní rí àwọn ọmọ yẹn kó ṣe yahoo mọ́ because tó ti sún ọmọ yẹn nígbà tó ń kàwé tó ti fún obìnrin lóyún tó ti bímọ tí wọn ò dẹ̀ lówó láti tọ́jú wọn kí lẹ fi gbọ́n máa ṣe olórí burúkú ni gbogbo ẹ pátápátá ẹni tẹ́ ẹ sọ pé ẹ ṣe ìjọba yìí mo ní ẹ̀yìn ṣoríire sẹ́ Ọlọ́run ò tọ́ ọmọ sọ fún yín nítorí wípé ohunkun tó lè jẹ́ pé ẹ gbọ́dọ̀ ṣe fún ọmọ yẹn kí ọmọ yẹn máa jẹ́ èèyàn gidi ẹ mọ̀ náà ẹ mọ nǹkan tẹ́ ẹ máa ṣe fún tó máa jẹ́ èèyàn gidi náà ẹ mọ nǹkan tó máa ṣe fún wọn tó máa jẹ́ èèyàn gidi ẹ lè ṣe fún wọn àmọ́ ẹ gbé ọmọ yín ẹ lọ gbé jù ìtò wà ní abroad wà lábroad ìtò máa wà lamẹ́ríkà wà lábẹ́ ẹ lọ gbé gbogbo tọ́jú sí igbó báwo ló porúkọ ìlú yìí China ni o àbí Dubai ẹ lọ gbé àwọn ọmọ yín ilé tó da ibẹ̀ náà wà tó lè jẹ́ pé gbogbo ọmọ yín wà ń bẹ̀ hòtẹ́ẹ̀lì ni gbogbo ẹ̀ lẹ́ní àwọn ọmọ yín gbádùn àwọn ọmọ tó lè jẹ́ pé kò wà ní politician ó lè kàwé ni tó fẹ́ jẹ́ èèyàn ẹ fi yà jẹ wọn Ọlọ́run á fi yà jẹ yín á fi yà jẹ ọmọ yín á fi yà jẹ ìdílé yín ebi máa pa ìdílé yín gbẹ̀yìn ni òótọ́ ni mo sọ fún yín ẹ gbà bẹ́ẹ̀ yà ń jẹ wọn náà ẹ mọ̀ wípé yà ń jẹ wọn you people know now ọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ again mo bá lọ́ọ̀yà Sunday Igboho we are talking all the time and she try her best àwọn àṣírí mi wà ń bẹ̀ mi ò nídìí láti sọ fún yín kẹ́ lè mọ̀ àmọ́ Sunday Igboho láìpẹ́ láì jìnnà a máa ṣọpẹ́ ni àmọ́ ẹjọ́ torí ti Ọlọ́run ẹ jẹ́ ìpera yín pé ẹ jẹ́ ọ̀rẹ́ Sunday Igboho àbí ẹ jẹ́ bàbá Sunday Igboho àbí ẹ jẹ́ brother Sunday Igboho ṣé ní diaspora àbí fóònù tí à ń lò ó máa ń tú àṣírí kíákíá ló máa ń tú àṣírí yẹ if you want to help that guy please tó bá ẹ sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ mi ò insult anybody and I'm not ready to insult anybody tó bá ẹ sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá sọ̀rọ̀ báyìí ló báwo ni o à ń gbàdúrà o kì í ṣe pé kó máa bá yín sọ̀rọ̀ tán kẹ́ máa gbé síta kó máa pín it's not nice kó wà nice bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run kó wà nice bẹ́ẹ̀
màá sọ fún yín tèmi màá sọ fún yín because ẹ oníkálùkù ní ọgbọ́n tí ẹ ó dẹ̀ mọ̀ bó ṣe máa operate ṣóyè ń sìn ó mọ̀ bó ṣe máa operate ó dẹ̀ mọ̀ bó ṣe máa ṣe Sunday Igboho Ọlọ́run gbé síbẹ̀ ni Ọlọ́run sọ pé kó wà bẹ́ẹ̀ kó lè wà láìfù fún wa níjọ́ tó ń lọ sí Sunday Igboho ọkùnrin tó lè jẹ́ pé ó ń rí tó ń yìnbọn sí títí tó kú tó ń fi igi tó ń fi pa màá fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ yìí o Sunday Igboho náà rò ó ń rò wípé Sunday Igboho ni ó ń rò wípé Sunday Igboho ni òun ló change bẹ́ẹ̀ ok a lè kúkú ṣe kí ni ẹ jẹ́ ká kúkú pa òun ló fi wọ́kú ẹ lọ tó dẹ̀ mọ̀ wípé it's not be Sunday Igboho trust me ọ̀rọ̀ tí mo sọ because I'm a very good prayer man I love to pray and I go be pray always and I no ever change and I no go change for my life and I go tell you truth níjọ́ tó lọ pa èèyàn nínú ilé yẹn they think hello. Hallelujah, sir. Yeah. Hello, hallelujah. I'm going. Olúwa ló kúṣẹ́. Sir. Jọ́sẹ̀ dádì mo fẹ́ sọ̀kan fún mi ìfẹ́ kó wà lórí spíkà. Okay. Mo ń gbọ́. Okay. Mama, ṣé o máa jẹ́ kí n parí program tèmi kẹ́ tó bá mi sọ̀rọ̀ yẹn ẹ ṣé. So lórí ọ̀rọ̀ tí mo ń sọ fún yín because I don't want my topic to be changed. And I want to tell you the truth. Ní ọjọ́ yẹn tó ń lọ sílé ẹ̀ n ò plan wípé kí Sunday Igboho kan gbé lọ nínú ẹni tó wà ní life. They prefer to kill him before they carry go. But let me tell you something. Ọlọ́run lágbára o. Ohun tó ń rò kọ́ òun náà ń bá. Ẹ máa dá tàṣẹ mo ní kẹ́ ẹ máa share ẹjọ́ ẹ̀yin tèmi ní diaspora ẹ máa share kẹ́ ẹ máa love ẹ̀. Jẹ́ kí n sọ̀rọ̀ yìí fún yín mi ò dẹ̀ lè parọ́ fún yín. Ní ọjọ́ tó ń lọ sílé ẹ̀ lílọ tó ń lọ sílé ẹ̀ ń ò lọ sílé ẹ̀ pé kí Sunday Igboho kó wà lálàáfíà kán fi dà pa kán gbé. Ó prefer because ó ti rí wípé ọkùnrin yẹn ó ní agbára ó dẹ̀ disturb Nigeria. So from there they prefer to kill him to take his life. Ohun kan tó ń bá lọ nìyẹn. Àwọn tó dẹ̀ bá ṣiṣẹ́ náà pàápàá tó ń tẹ̀lé tó ń pèrè Sunday Igboho ṣá ó wà gún ẹ̀ they know. Ọ̀rọ̀ tí mò ń sọ yọ ọ̀pọ̀lọpọ̀ lóbi tó bá ń wọ́ọ̀ṣì mi ó máa dúkì nínú ẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó máa dúkì nínú yín. Ìwọ tó lè jẹ́ pé bóyá o láìkí tó máa jẹ nínú ọkọ̀ o dẹ̀ máa fẹ́ kí ọkọ̀ yẹn kó rì ó máa dúkì nínú ẹ̀. Lóòótọ́ ni Júdásì ló fi Jésù hàn náà. Júdásì ò ló fi Jésù hàn. Olúrọ̀ fi hàn níbi tó sápamọ́ sí náà. Jésù náà gbọ́dọ̀ fúnra ẹ̀ mọ̀ wípé òun lè gbára òun lẹ̀. But Judas Iscariot ó mọ̀ olùwádọ̀ fi hàn níbi tó sápamọ́ sí. Talẹ̀ ń wá o olùgbàlà tó pèrè àgbò jẹ́ olùgbàlà là ń wá náà. Òun ló sá síbẹ̀ yẹn ó mọ̀ àmọ́ ó jìyà títí lónìí. Ìwọ tó lè jẹ́ pé o wà nínú o bá Sunday Igboho òun bá ṣe òde bá rìn tó fi hàn tó wà nínú wọn wàlá ìyà máa jẹ ní ọjọ́ ayé ẹ gbogbo. Tí ẹni mo sọ fún ẹ̀yẹn o búburú tó rò sí ó máa ṣẹlẹ̀ sí ìwọ náà ó máa ṣẹlẹ̀ sí ẹ ní ìgbà èmi mo sọ bẹ́ẹ̀ fún yín tí ẹni mo sọ fún ẹ̀yẹn
ní ọjọ́ yẹn wọn ò gbà wípé kí ọkùnrin kó wà lálàáfíà wọ́n ṣàfẹ́ parí àwọn ọmọ tó lè jẹ́ pé ẹ̀ ń kó lọ́wọ́ yẹn àwọn ọmọ ẹ̀mí nínú ò ní agbára kò ní nǹkan kan lọ́wọ́ lóòótọ́ ni àgbàlagbà máa sọ pé orí mi le orí ọmọ mi ńkọ́ ó ní nǹkan tó ṣẹlẹ̀ nítorí pé ó ti di ọ̀rọ̀ gbogbo àgbáyé òun ló fà á tí ẹ̀ ń fi àwọn ọmọ yẹn lẹ̀ bí ò bá jẹ́ bẹ́ẹ̀ apààyàn níyìn ẹ̀ ti pa ọmọ yẹn dànù náà ẹ̀ ti pa gbogbo wọn dànù bọ̀tọ̀ ọlọ́run ní fún yín ṣe alágbára ò ní fún yín ṣe so ẹjọ́ nítorí ti ọlọ́run gbogbo ẹni tí ẹ̀ ń gbọ́ mi pátápátá ẹjọ́ àdúrà ló kù kí ọlọ́run kó ṣe kíni kó ṣe ìyanu fún ọkùnrin yìí ẹ̀yin náà pápá báyìí tẹ́ ń sọ̀rọ̀ pé àbí gbá kan àwo kan kìíní kankan mo fẹ́ kí gbogbo yín ká jókòó ká rò wípé ọkùnrin yẹn láìfù ẹ̀ ó wà very important fún wa jù wípé kó lọ waste life ẹ̀ ó níyàwó ní ọmọ náà òótọ́ ọkùnrin nínú ayé ó ní náà he have a lot of equipment ó ní nǹkan tó lè jẹ́ pé ọlọ́run ọkùnrin yẹn ọkùnrin ni Sunday Igboho ni mò ń sọ yẹn ó lè gbàrà ilẹ̀ ó lè ṣe anything but ó dúró alágbára bó ṣe ń ṣe nìyẹn ó dúró nítorí àwọn olódúró nítorí àwọn ọmọ tó ń wà nílé ẹ̀ pẹ̀lú ẹ̀ ń ló torí ẹ̀ dúró bí ó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá pé millions n ò lè mú Sunday Igboho ọlọ́run òótọ́ ni mo sọ fún ẹ gbà bẹ́ẹ̀ ìwọ tó lè jẹ́ pé o mọ nǹkan tó kàn wà lórí kìnní tó ń sọ jazz àìmọye míì pàápàá tó lè jẹ́ pé muslim ni wọn tó lè jẹ́ pé Sunday Igboho help wọn náà ẹ̀dẹ̀ tó ń lọ sẹ́yìn tẹ̀lé ń sọ̀rọ̀ sí àìdá náà muslim ni yín ẹ̀dẹ̀ wà nínú ẹ̀ ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ sí àìdá pé ó sọ pé òun ní agbára kí ló tó lè fi agbára fi gbára ẹ̀ lẹ̀ wọ́n fọwọ́ kan ni wọn ò fọwọ́ kan náà wọ́n rí mú ni wọn ò rí mú òkìlẹ̀ fẹ́ pé kó tún ṣe kìí ṣe ọlọ́run bọ̀tọ̀ ọlọ́run fún ní agbára tó dẹ̀ mọ̀ pé agbára yìí o lóòótọ́ ni mo gbọ́dọ̀ lo agbára yìí ọlọ́run dẹ̀ fún ó dẹ̀ lò. So from there anybody tó máa sọ rubbish rubbish tẹ́ máa sọ bí anybody bá sọ̀rọ̀ Sunday Igboho sáì dá wà láì máa bájà bí bá mo orúkọ ẹ máa sọ̀rọ̀ ẹ tí búburú bàjẹ́ máa bú ẹ lórí program mi tó rẹ̀ pé o ò ní láìkì ẹ̀. Don't ever say anything evil or anything bad against Sunday Igboho tí bá gbọ́ ayé ò ní sùn wọn o. Tó bá gbé mi sí any group tó dẹ̀ ti lòdì sí Sunday Igboho wà láì mọ̀ jákò ní group yẹn ni I don't need it. Bí anybody bá sọ̀rọ̀ nípa Sunday Igboho tí bá gbọ́ mo kúrò mbẹ́ ni mi ò nídìí ẹ̀. Bàbá kẹ mo lọ sí New York lánàá tó bá gbọ́ bàbá confam lọ́tún lósì ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín nítorí pé kí ni mo láìkì láti máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún àwọn ènìyàn bó ti jẹ́ nìyẹn. Tinubu mo sọ fún ẹ lọ bá ọmọ àlè níjẹ́ ẹ lọ bá kẹ bá Ọbásanjọ́ ẹ bá Ọlọ́run ẹ lọ bá Ọbásanjọ́ ẹ lọ bá sọ̀rọ̀ síta kó pè é mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ lè gbé Sanwó-Olú dání nítorí pé idiot ni ọmọ àlè ni ẹ lọ gbé dání nítorí pé rálì tó ń fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ òun ló torí ẹ̀ tí ìjà wá ṣẹlẹ̀ o rálì tó ń sọ pé ó fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ ni ó torí ẹ̀ tó mọ̀ pé òkè tó bá mú Sunday Igboho rálì ò ṣeé ṣe òun lè rọ fún mú ọkùnrin tó lè jẹ́ pé ó jẹ́ bí aláwo yẹn tẹ́ lọ mú àbí èrè bẹ́ẹ̀ yẹn Sanwó-Olú you know now kì í ṣe irọ́ nítorí pé torí rálì yẹn lẹ torí ẹ̀ tí ìlú yẹn fi ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ sí Sunday Igboho bíbí ò bá ní parọ́ fún ẹ Sanwó-Olú ò mọ̀ ń pa ẹ̀ ẹ máa ṣí àìsàn mo ní kẹ́ ẹ máa lọ́ọ̀bù ẹ̀ òótọ́ ni mo sọ fún yín ó mọ̀ ń pa ẹ̀ Sanwó-Olú you know about it I go tell you truth I don't go ever lie to you you know about it o mọ̀ bí o bá mọ̀ kí ló ti rálì yẹn òun ni ẹ torí ẹ ní ọ wá lọ sí ilé Sunday Igboho tó kàn fẹ́ pa Ọlọ́run á ṣe ìdájọ́ ẹ lọ bá àwọn ẹmẹ̀wà yín Sanwó-Olú make sure lọ bá àwọn ẹmẹ̀wà yín ẹ sọ fún wọn o Buhari
kíní báwo ló pe Tinubu ojú yọ bọ́kọ̀lẹ̀ máa ń gbé ojú ẹ̀ ti fẹ́ yọ jáde lóòótọ́ Ọbásanjọ́ ẹ lọ bá wọn àtàwọn èèyàn tó lè jẹ́ pé ó kù tí ẹ mọ̀ ẹ lọ bá wọn ẹ sọ fún wọn wípé ẹgbẹ́ Nàìjíríà ẹ lọ tà á fún àwọn China ẹgbówó yẹn dé ẹ má nà ó ẹgbówó yẹn dé kó a pín fún citizen Nàìjíríà bọ̀tí tábà pín owó yẹn pàápàá báyìí àwọn nọ́ọ̀tì lọ́hùn ní ilẹ̀ Haúsá ibi tẹ́ gbé ọmọ àlè ní jésì òun ní kẹgbẹ́ kẹlọ tà Yorùbá nation ẹ lè tà á bí ẹ bá tráyé Ọlọ́run àgbẹ̀mí Yorùbá nation ẹ lè tà á. Thank you so much ẹ̀yin tèmi ní diaspora God bless you èmi ní tiyín tí ẹ ti mọ̀ wípé bàbá confam ẹ tún pàdé mi ní ọjọ́ Wednesday ojú wa pé ẹsẹ̀ wa pèlè ọ̀tọ̀ọ̀tọ̀ la máa jí o ẹ ní sùn kẹ́ jílẹ̀kú lọ́wọ́ o mi ò ní bá ní mọ́ṣúárì mi ò dẹ̀ ní sunkún ẹnikẹ́ni gbogbo ẹ̀yin olùfẹ́ mi pátápátá ọjọ́ yẹn á dalẹ̀ o. Thank you so much and God bless you. I love you all. Yoruba nation no go back. It's a done deal. Nobody can change it. Ọlọ́run ti fi stamp sí. Ẹ̀mí lè sùn o, àmọ́ Yoruba nation no going back. Professor Akintoye, God bless you. God bless you. Professor Akintoye, God bless you. God bless you because you are very good daddy. You are very nice daddy. Always I'm calling you, you talk to me like your son. And I go be your son and I not go disrespect you. Ẹ kó wọn jẹpẹ́ o. Ẹ kó wọn jẹpẹ́ o. Ikú ò ní pa ẹ́ fún wa o. Mo dẹ̀ mọ̀ wípé àjọ pàdé ní New York ní agbára Ọlọ́run ní ọjọ́ rally àjọ pàdé bẹ̀. Èmi ni tí yín o. Baba confirm. God bless you. Go and subscribe for my channel. Bye.